I don't baba don't come. Orí tí ìjọba inú agogo dẹ ló ti ń wá. Ọrùn tí ó lè dìgbà lẹ̀kẹ̀. Inú agogo dẹ ló ti ń wá. Ẹni ó tọ́ sí la fi jẹ́. Agbaakin Bashorun gbogbo lẹ Yorùbá. Aishif Wahid Muraina Oloye Shile CEO Alexandra Property ló ń pe gbogbo èèyàn síbi ayẹyẹ oyè tuntun tí wọ́n fẹ́ fi wọ́n jẹ. Agbaakin Bashorun of Yorùbá la. Lábẹ́ kábíyèsí His Imperial Majesty Ọba Dr. Adéyẹyẹ ní ètò Ògúnwùsì Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá kejì CFR August 26 ni Oloye Shile Alexandra yóò máa wọ ìpèbí gẹ́gẹ́ bí Agbaakin Bashorun àkọ́kọ́ irú rẹ̀ ilẹ̀ Yorùbá ní Ọ̀rànmíyàn Temple August 28 láwọn máa gba ìwúre olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá Oonirisa táwọn sì tún máa ṣayẹyẹ ọjọ́ bíi August 31 láwọn máa ṣe àṣekágbá ayẹyẹ ní kìlómítà 4 Ifẹ̀ Ìbàdàn expressway Ilé Ifẹ̀ Ọ̀ṣun state alága ọjọ́ náà ni ààrẹ Tọmọrí Williams ààrẹ Oníkòyí of Yorùbá land chair lady of the day Princess Dr. Tóyìn Kọ́ládé ìyálàjẹ of Yorùbá land King Dr. Saheed Òṣùpá yóò máa kọrin fún wa àwọn MC ni Olóyè Abẹ́fagbọ̀rọ̀ G.O. Dr. Yomi Mate Ifan Hallelujah Chief Makinde Fasunlé ọmọ ayé.